إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة الأولين والآخرين وشهادة أولياء الله المتقين وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إخوة الإيمان ليكن في علمكم جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار. gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún aṣáájú wa ọ̀gá wa anabi wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún anabi yìí Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ ń jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀ ń ṣe àwa náà lẹ́ni ire iṣẹ́ ire ìwà ire ọ̀rọ̀ ire ìrìn ire ìṣesí ire téèyàn fi jẹ́ ní ire Ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn. Gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà pátápátá gbà ìkẹ́ ìgẹ̀ yìí Ọlọ́run jẹ́ ọkàn wọn lópin ìgbà tí àwọn náà bá ń wà lórí dáadáa àti déédéé kó máa wá lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san. Gbogbo jama wọ́n fẹ́ kẹ́ màmàdájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tírà Ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn méjèèjì ni gbogbo nkíhun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí nínú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ntí sẹ̀ríà Ìsìlámù pẹ̀lú ẹ̀ òun ni bídíà. Gbogbo bídíà wá ní ànú ni gbogbo ànú wá ní kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó juná Ọlọ́run ọba àlekè ọlá lọ. Àmà sàdúà irú èyí tá a bá táwọn bàbá wa ń ṣe pé Ọlọ́run dákun bá wa pa náà dẹ́bọ rẹ́ Ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ Ọlọ́run wa bá rẹ bídíà ṣètánì ńlẹ̀ kó bá gbé sunna anabi wa Muhammad lónìí pẹ̀lú ògo Ọlọ́run. Tọ́bíkì tí wọ́n ní kí n wá sọ ọ̀rọ̀ lé lórí al-ihtifalu bil-mawlidi nabawi ìsọjọ́ bíi anabi wa Muhammad ìṣe ọjọ́ bíi anabi wa Muhammad. Sẹ́ẹ̀rí tọ́bíkì yẹn jama tí a bá ní tanra wa tá a sọ bọ́rọ̀ ti rí tọ́bíkì kan ní títí ń da ọpọlọ àwọn àfẹ́sẹ̀ láàmú ní tí ò dín sí 100 ọdún tá a pè lẹ́gbẹ̀rún ọdún kan ni wọ́n ti ń kọ́dá ha ṣe ẹ̀ ṣe tí àwọn àfẹ́sìn ti yanjú ẹ̀ bọ̀ ń bẹ́nu àwọn àfẹ́sìn tí ń sọ pé mawulidi
ọjọ́ bí anabi alẹ́sẹ̀mọ̀nà bá ti rí èèyàn nù àwọn àfẹ́sìn tí ń pẹ́ mọ́lúdì ọjọ́ bí anabi kò sínú ntọ́lọ́ ń fi àṣẹ kọ́dà bẹ́ẹ̀ ṣe ẹ̀ ní gbalada lábẹ́rẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n yé ṣe àwọn àfáà kan tí ó kàn sọ̀rọ̀ tá a pè à ẹnìkan sọ̀rọ̀ alladhina yu'taddu bi qawlihim àwọn tí wọ́n sọ̀rọ̀ tá a sọ pé èèyàn sọ̀rọ̀ ní sọ ká tó wá sọ pé ní tábà tiẹ̀ wá sọ̀rọ̀ mọ̀lúdì gbogbo wa yìí náà tá a jòkó ẹni tí ọjọ́ máa lọrin tó bá jẹ́ mùsùlùmí ẹni tí ọjọ́ máa lọrin náà tó bá jọ́ máa fà abẹ́ni tó jẹ́ mùsùlùmí tí bàbá mùsùlùmí bá bí kò sẹ́ni tí ó fẹ́ lè nàka sókè pé tọ̀ bàbá mi ò ṣe mọ̀lúdì rí o àbóǹgàn ò débi mọ̀lúdì rí o kọ́dà yín bẹ́ẹ̀ nù wá náà tó ti dájọ́ sọ́nà tó ti ṣe mọ̀lúdì rí o tọ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan òun ti lágbára nìyẹn gbogbo àwọn tá a sì bá tí wọ́n ń ṣe láwọn bàbá wa yìí láwọn ìyá wa yìí pẹ̀lú àníyàn tọlọ́hun àníyàn tànẹ́bì àníyàn pa afẹ́rí yọnu ọlọ́hun ní gbogbo wọn fi ń ṣe kọ́dà mi ti rántí nígbà tá a wà ní kéékèèké lọ́dọ̀ bàbá wa jọ́ kejìlá Rabiul Awwal tí n bá ti ń súnmọ́ bàbá wa ó dìídì aṣọ tuntun kalẹ̀ pé aṣọ mòlúdì rèé tọ́wọ́ adijọ́ kejìlá wọn ò ní para àdúgbò wọn ò ní pẹ́ nìkan wọ́n wà á ní káwọ́ tuntun táwọn ará nì wọ́n wà á da iná eríṣiríṣi nínú ilé kò ní kọjá nínú ilé wa o wọ́n wà á ní káwọ́ sọ ń ká máa rìn káàkiri kí gbogbo ará àdúgbò wọn mọ̀ pé òní lọ́jọ́ bíi ànábì wọn ò gbowó ń bẹ wọ́n ka kún ìbádà tí wọ́n ń torí ẹ̀ wojú re ọlọ́run ọba sẹ́ẹ̀ mọ̀ pé káwá dé lónìí ká máa sọ nǹkan mi ọ̀rọ̀ tó lágbára ni ìyẹn ló mú mi rántí ọ̀rọ̀ níjọ́ tí wàhálà ńláńlá ṣẹlẹ̀ láyé àfàwọ̀ àgbà èyí tá ń pè ní Umar ibn Abdul Aziz tó jẹ́ al-Khalifatul Khamis nígbà tí wàhálà ńlá ṣẹlẹ̀ báyìí níjọ́ kan ó sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn bá ń kọ́ ọ̀rọ̀ náà yóò tún máa tún ká kí ló sọ níjọ́ náà irú ọ̀rọ̀ tó sọ lèmi náà fẹ́ sọ lónìí ó ní ala ẹ tẹ́tí gbọ́ mi inni u'aliju amran mo fẹ́ yanjú ọ̀rọ̀ kan la yu'inu alayhi illa Allah kò sẹ́ni tó lè ràn mí lọ́wọ́ yanjú ẹ̀ tọ́jọ́ lọ́lọ́ ìwọ̀n tó ń sọ̀rọ̀ lọ ó ní kọ̀dífánà alayhi kabir gbogbo àwọn àgbàlagbà eré ọ̀rọ̀ yìí ni wọ́n yanjú tí wọ́n tán sí tí wọ́n kú sí wọ́n yanjú ẹ̀ wọ́n ò rí yanjú wa kabura alayhi saghir gbogbo àwọn ọmọ kéèké náà tún wá ń bá yí àwọn náà fi wá dàgbà lérí ẹ̀ wọ́n ò rí yanjú wa fasaha alayhi al-ajami gbogbo ẹni tí ó mọ̀rọ̀ sọ lérí pọ́fẹ́ yanjú ọ̀rọ̀ yìí ó sì lọ́ọ́ kọ́rọ̀ sọ ó sì mọ̀rọ̀ sọ pé sọ̀rọ̀ yìí sẹ́ èmi náà dá sí sẹ́ kẹ́ ẹ máa pé kíní yóò da èmi náà sọ tèmi náà sí lárúbáwá gan tọ́jú ọmọ lárúbáwá gan tọ́mọ̀rọ̀ sọ hajara alayhi al-arabi òun gan sọ̀rọ̀ títí ọ̀rọ̀ sùn kọ̀sọ́ mọ́ ọ̀rọ̀ yìí ṣe wá dàrú tó báyìí ká máa ṣe nǹkan ká máa pọ́ dákẹ́ máa pé ọ̀dà báyìí ó ní hatta hasabuhu nas hatta hasibuhu dinan la yarawna al-haqqa ghayrahu ọlọ́rọ̀ tí mo fẹ́ yanjú yìí àwọn èèyàn ti wá rí lẹ́sìn tí n bá wá sọ̀rọ̀ níbi kò jẹ́sìn mọ́ wọ́n fẹ́ sọ fún mi pé mi ní ń sọ̀sọ́kùsọ n ta fẹ́ yanjú lónìí bó ti gẹ́lẹ́ nu n táwọn èèyàn ti rí tí wọ́n ti tẹ́wọ́ gbà tí wọ́n ń retí àlìjánnà ọlọ́run oore ọlọ́run lérí ẹ̀ káwá dé lónìí ká ní òrí bẹ́ẹ̀ mọ́ yóò fẹ́ dàbí ẹni pé ìsọkúsọ gangan ni à ń sọ ẹ má jẹ́ ọjọ́ yín lójú irú ọ̀rọ̀ yóò máa ṣẹlẹ̀ tí n bá ń ṣẹlẹ̀ a máa yanjú ẹ̀ náà ni ẹ dákun jama ẹ lọ lè bá ń wo tíra àfa wa Al-Hakimu Naisaburi tíra rẹ̀ tó ṣe tá n pè ní Mustadrik bisanadin sahihin an Ibn Mas'ud tí àfa wa Ibn Mas'ud gbà wá Ibn Mas'ud ní kayfa antum bó o lẹ́ yanjú ẹ̀ bó o lẹ́ fẹ́ yanjú ẹ̀ idha labisatikum fitna tí wàhálà bá dé bá yín yarumu fiha al-kabir wàhálà yẹn yóò máa sọ ọmọ eke yóò máa sọ darúgbó lójijì wayarbu fi as-saghir ọmọ kéékèèké yóò máa dàgbà lójijì wayattakhidhu an-nasu sunnatan wàhálà yẹn àwọn èèyàn wà sọ di sunna wàhálà tó ṣẹlẹ̀ wọn yattakhidhu an-nasu sunnatan wọ́n sọ di sunna fa idha guyirat téèyàn bá sọ fún wa pé n tẹ́ ń pè ń sunna yìí tẹ́ ń pè ń dáadáa yìí kì í ṣe dáadáa o kì í ṣe sunna o qalu wọ́n sọ fún pé guyirati sunna má dankaru
ọ̀fẹ́ bẹ́sìn jẹ́ ni wọ́n táwọn ẹni táwọn gbalagbà ń ṣe òsì fẹ́ dànkarú bẹ́ẹ̀ lọ̀rọ̀ tá a fẹ́ yanjú yìí bó ti rí gan nù ká tó wá pé inú ló lọrin. anabi wa Muhammad pẹ̀lú jásùkú àdìsí tí mo fẹ́ mú wá yìí ń bẹ nù Tabarani sanadu ẹ̀ kọ̀lá làáfíà tó àmọ́ àbí sẹ̀rí ńgbà tá a níbo káàtà sí anabi wa Muhammad ó bi àwọn sábẹ́ ó ní kayfa bikum ayu annas sẹ́rí káfẹ́ yanjú ọ̀rọ̀ yìí ká yanjú ẹ̀ bí sẹ̀ríà bá ti yanjú ẹ̀ bí pàwọ́ bá ti ká ma bójú wa bá ti tó tẹ́ra ma kì í sọ̀rọ̀ yẹn ni kí gbogbo ẹni tó bá gbọ́ kó gbà á ẹni tó bá gbà á Ọlọ́run bá fẹ́ fi mọ̀nà ni ẹni tí ó bá gbà àìsàn ń jà pẹ̀lú ẹ̀ á kàn sọ tiwa fama alayna illa al-balag kò sí ń tọ́ka wájú káwa ó jẹ́ iṣẹ́ Ọlọ́run ọba lọ mo fẹ́ kẹ́ gbọ́n tá anabi wí bí báyìí anabi ní kayfa bikum ayu annas ẹ̀yin èèyàn báwo lẹ fẹ́ ṣe idha tagha nisa'ukum níjọ́ tí àwọn obìnrin yín tí wọ́n bá yàyàkuyà tí wọ́n gbọ́rọ̀ mọ́ wa fasaqa shababukum tí àwọn ọ̀dọ́ nu yín tí wọ́n ya jàǹdùkú tẹnu ọ̀ka wọn mọ́ qalu ya rasulallah àwọn sábẹ́ ní òjíṣẹ́ Ọlọ́run inna hadha lakain sílẹ̀ yìí ń sì lè ṣẹlẹ̀ sá ǹjẹ́ ń tó wúyìí lè ṣẹlẹ̀ sá qala na'am anabi ni yóò ṣẹlẹ̀ wa ashadda minhu kọ́dé yìí tó burú jù lọ yóò tún ṣẹlẹ̀ anabi tó bí wọ́n ní béèrè kejì ó ní kayfa bikum idha taraktumul amra bil ma'rufi wan nahya anil munkar bó ni ó ti rírí kílẹ̀ mọ̀ ṣe níjọ́ tí ẹ bá pa ká pààyàn láṣẹ kó ṣe dáadáa ká bá sòdodo ọ̀rọ̀ níjọ́ tẹ́ ẹ bá pa tìtẹ́ sọ́mọ́ níjọ́ tẹ́ ẹ bá pa àwọn èèyàn tí wọ́n ń ṣèbàjẹ́ tẹ́ ẹ lè sọ fún wọn pé ń tẹ̀ ń ṣe yí ọ̀dà níjọ́ tẹ́ ẹ bá pa tìtẹ́ ẹ bá sọ́mọ́ kílẹ̀ rò pé yóò ṣẹlẹ̀ níjọ́ náà kálù àwọn sàbẹ̀ ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run inna hadha lakain sílẹ̀ yìí wọ́n ti ṣẹlẹ̀ sá anabi ní naam yóò ṣẹlẹ̀ fa ashadda min dhalik kọ́dà ntọ́jú ló tún ṣẹlẹ̀ ntọ́jú ló tún ṣẹlẹ̀ kayfa bikum anabi tó bí wọn léèrè idha ra'aytumul munkara ma'rufa wal ma'rufa munkara tó bá di ìgbà kan bọ̀ wá báyìí tẹ́ padà máa wá rí nǹkan bú bí nǹkan rí kìí ṣe nǹkan rí o àmọ́ àti gbà pé nǹkan rí ni ntọ́ba wa jẹ́ dáadáa ń a máa wò ní wò ó ntí ń ṣẹlẹ̀ nù o ntá fẹ́ yanjú nù torí ntá ń bá bọ̀ láti lẹ̀ yìí iṣẹ́ rí la má sí o ká máa wí ntí ọjọ́ yóò mọ́ lónìí sẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ọ̀rẹ́ ni ti ń sọ gan bí èèyàn bú iṣẹ́ rí wọ́n fojú bú wò iṣẹ́ bú wọ́n fojú rí wò àmọ́ àṣà bó tilẹ̀ ò kórí àgbègbọ̀nà bípa àmì bá ti ká mọ́ tí ó yẹ kálukú láyé ṣe pa àfìsíbì kan àfìsíbì kan torí sábà pé ní àwọn àfa tí wọ́n ń dá sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí wọ́n yé sáfà kéékèèké kọ́dà ẹnu ẹnìkan ò gbà pé wọ́n yé sáfà òun bó tilẹ̀ ò kẹ́ni wọ́n jẹ́ alùsùnà wal jàmáà tó àwọn àfa mi ń dá sọ̀rọ̀ yìí tí wọ́n ń sọ nǹkan tó ṣe pé ní ó ṣeéṣe kọjá ti ṣe fún wọn síbẹ̀ bẹ́ẹ̀ ẹnu wa ò gbà pé wọ́n yé sáfà wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mẹ́fà péré náà ni èyí tí ó bá sì keje mo ti parí nínú ọ̀rọ̀ mẹ́fà tó wá kù ẹ máa bá ń ká lọ àkọ́kọ́ ọjọ́ bíi ànábì bóòlù ti bẹ̀rẹ̀ gan ó di méní ẹlẹ́ẹ̀kejì nígbà wá bẹ̀rẹ̀ tán àwọn àfáà kan dìde wọ́n ní èyí tó bẹ̀rẹ̀ yìí iṣẹ́ rẹ̀ ni ó sì yẹ ká máa bá lọ bẹ́ẹ̀ ká má jẹ́ kí ó dúró mọ́ àwọn àfáà olówú bẹ́ẹ̀ ọ̀rọ̀ kejì nu kí sì lọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn kan ní èyí tẹ́ pilẹ̀ yìí aburú ńlá ni eléyìí ṣe iṣẹ́ Ọlọ́run kìí ṣe tànàbí ìdá ẹ̀sìn rú pátápátá iná lélẹ́yìí àwọn àfáà olówú bẹ́ẹ̀ kí sì ni wọ́n sọ ọ̀rọ̀ di mẹ́ta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọn àfáà kan wá ń sọ̀rọ̀ síbí wọ́n tún sọ sí ọ̀hún 50-50 ó ní bẹ́ẹ̀ ni aburú ni bẹ́ẹ̀ ni dáadáa ni bẹ́ẹ̀ ni aburú ni wọ́n ti gbà pa aburú ni wọ́n tún dáadáa wà mẹ́ àwọn àfáà wo làwọn àfáà náà kí ni wọ́n sì sọ ọ̀rọ̀ di mẹ́rin tọ́ gbọ́dọ̀ bá di mẹ́rin báwọn ètò àti karùn-ún kí ni tí wọ́n ń fà gan kí ni tí wọ́n àwọn tọ́lọ́ da kí lè rí wọn tí wọ́n fi sọkọ́ da
àwọn tó wá ní ọ̀dà kí ni wọ́n fi kó ẹ̀rí yẹn sí wọn lẹ́nu táwọn fi wá fìdí kódà múlẹ̀ ó di márùn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà èèyàn ṣe wá sí ni fásitì kiri lọ́lọ́run wí fàyín náà dìkẹ́ra táwọn fà wọlé mọ́mì nínú èmi ọkàn pàkíyèsí ìkẹfà ní nasa'ih wa tawjihat ìpàkíyèsí naam bó mọ̀lúdi ti bẹ̀rẹ̀ ìdí sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ sẹ́ẹ̀rí tí a bá ní ká wádìí tán bí a sọjọ́ bí anabi ti pilẹ̀ àwọn àfa olùpìtàn nínú Islam wọ́n pín sí méjì lórí ẹ̀ àwọn kan láwọn tó pilẹ̀ rẹ̀ àwọn kan tá ń pè ní Fatimiyun ni wọ́n tí wọ́n jẹ́ Shia tí wọ́n jẹ́ Rafida kọ́dà tí tán wọ́n ní ń ṣe pẹ̀lú àwọn Màjúsí tó sì jásí pé wọ́n pilẹ̀ kínní yìí pẹ̀lú àníyàn àṣàdá ẹ̀sìn yírú àníjó lójútu àwọn tí wọ́n ń bọ náà tí wọ́n ń bọgi bọ̀ pé ní jẹ́ Màjúsí tí wọ́n ọ̀sẹ̀sìn sánmà àwọn kan ní rárá àwọn alùsùnà wal jamaa gan lọ bilẹ̀ mọ́lúdì yìí àfààní tó pilẹ̀ rẹ̀ ọba ńláńlá kan tó tún wá jẹ́ sunni tọ́jà alùsùnà ọba yẹn ọjà alùsùnà òun ló pilẹ̀ rẹ̀ sẹ́mi kọ́dọ̀ ti pín sí méjì kọ́dọ̀ bá pín sí méjì báwọn a gbọ́dọ̀ wá wo ni a gbé ọlá fún lórí ìkejì àfàwà Abu Shama àwọn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí mo pè ní Fatimiyun àwọn yẹn wọ́n ń parakùnrin kan ní banu Ubayd àwọn banu Ubayd al-Qaddah banu Ubayd al-Qaddah yẹn àwọn ni wọ́n sọra wọn ní Fatimiyun kí ni ìtumọ̀ Fatimiyun wọ́n pìtàn ara wọn pé fámìlì Fatima ọmọ Nabi iná ẹ̀ ní àwọn tí ẹ bá sì wá wò tán wọn dáadáa ẹni tó jẹ́ olórí wọn tó níròrí yìí ó kọ rẹ̀ tí ń jẹ́ gangan òun ni Dísánù ọkùnrin tí ń jẹ́ Dísánù yìí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ arákùnrin kan tá ń pè ní Jafar Muhammad Sadiq Dísánù jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ Dísánù tó jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Jafar Muhammad Sadiq yìí gbogbo aláwọ̀ pé Jafar Muhammad Sadiq Ṣíà ni Rọ́fídọ̀ ni Dísánù lọ́mọ ọ̀dọ̀ rẹ̀ Jáfàrù wá ṣaláìsí Dísánù wá kó lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó kó lọ́dọ̀ rẹ̀ ó sá lọ Magribi nígbà ó dé Magribi ó lọ sọ fún Magribi pé ọmọ Jáfàrù Sọ́díkì lòun Jáfàrù Sọ́díkì gan fi tàríkì kò bímọ rárá ó wá lọ pèrè lọ́mọ Jáfàrù Sọ́díkì ìgbà tó pèrè lọ́mọ Jáfàrù Sọ́díkì àwọn wá ń fún lọ́wọ́ pé ọmọ èèyàn ńlá ni ọmọ Jáfàrù Sọ́díkì ni ọ̀wọ̀ èyí ni wọ́n wá ń fún nígbà tó yá làwọn Ṣíà mi bá wọlé nígbà táwọn Ṣíà mi bá wọlé àwọn yìí náà bá bẹ̀rẹ̀ sí pọ́nlé ní wọ́n á ń sọ fáwọn eléyìí náà pé à nídìí ìyá lòun ti kẹ́ nídìí ìyá ìdí ìyá Jáfàrù làwọn ti ní ń ṣe pẹ̀lú ibìkan àmọ́ di bàbá òun gangan tí bá Jáfàrù ti wá àwọn alu akili ti Bani Abdul Mutalibi iná làwọn tọ́jẹ́ fámílì ànábì gangan báwọn ti gbà pé èèyàn gidi nu nígbà wọn wá kú ní Magribi òun àtàwọn ọmọ rẹ̀ wọn á kó lọ Masari nígbà wọn wá dé Masari wọn wá ń lọ kílèmù ọmọ Fatima wọn lọ kílèmù ẹ ní Masari yẹn ni wọn wá wọ Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Masari yẹn ni wọn wá wọ nígbà wọn wá wọ bẹ wọn wá bẹ̀rẹ̀ sí lọ́ǹṣì oríṣiríṣi nǹkan tí a bá lọ wo tíráfà wa Abu Shama tá à ń pè ní Ar-Rawdatayni fi akhbari dawlatayn nígbà tó fẹ́ sọ̀rọ̀ àwọn fámìlì yìí mo fẹ́ sáré ka díẹ̀ nínú tó sọ nípa àwọn fámìlì yìí ó ní adharu linnas àwọn fámìlì yìí wọ́n fi hàn sáwọn ènìyàn annahum shurafa fatimiyun upe abiyi làwọn ẹbí Fatima làwọn famalakul bilada wọ́n jọba lórí ìlú wa qaharul ibada wọ́n sọ àwọn èèyàn dẹrú wa qad dhakara jama'atun min akabiril ulama àwọn àgbààgbà fa wọ́n jẹ́ ó yé wa pé annahum lam yakunu lidhalika ahla ìtàn tí wọ́n pamọ́ra wọn kì í ṣe tàn wọn o wọ́n ní ń ṣe pẹ̀lú Fatima wala nasabuhum sahiha ìtàn wọn sì ní pẹ̀lú Fatima kì í ṣọ̀kan náà wọ́n purọ́ nípa ọmọ ẹbí Fatima làwọn irọ́ gidi ni wọ́n fi nílẹ̀ bẹ́ẹ̀ balil ma'ruf ìtò kílíà ni pé annahum banu Ubayd Dísánù òun lọ̀gá wọn banu Ubayd gangan ni ó kọ wọn wa kana walidu Ubayd hadha min nasli
al-Qaddah al-mulhid al-majusi ṣe wá rí arákùnrin tí ó bí ta Banu Ubayd la pè wọ́n ẹni tó bí Ubaydu gangan tí mo pè ń dí sánú lẹ́ẹ̀kan ìpìlẹ̀ rẹ̀ gangan jàǹdùkú ẹni tí ń bọ náà majusi tí ń bọ náà tó jẹ́ jàǹdùkú èèyàn iná ni ṣùgbọ́n gbà tó yá wa kana Ubaydullah hadha zindiqan khabithan aduwan lil islam mutadahiran bi tashayyu' arákùnrin tá a pè ní Banu Ubaydu yìí òun gangan fún rẹ̀ jàǹdùkú ni ó wá bínú islam ó bínú mùsùlùmí ó wá lọ farahàn bí ẹni pé ṣíà lòun mutasattiran bihi kì í ṣe ṣíà gan tún ni ó tún gọ sábẹ́ ìjẹ́ ṣíà ni harisun ala izallatil millatil islamiyya gbogbo ṣẹ́ tí wọ́n ń ṣe pátá ṣe mọ̀ pé kì í ṣe mùsùlùmí láti lẹ̀ abọ́gibọ̀pẹ̀ ni abọ́ná ni iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ pé bò ní islam bò ní o ti ṣubú qatala minal fuqaha ó bẹ̀rẹ̀ sí pa àwọn àfẹ́sìn wal muhaddithin àwọn àfa aládìsí ó pa àwọn kan rin wa kana qasduhum i'damahum minal ujud liyabqa al-alam qalba ahim ó fẹ́ pa àwọn àfa òfikiu kó pa àwọn àfa aládìsí káwọn èèyàn wá wà láyé bí ẹranko tí wọn ò ní lẹ́ni tí yóò tọ̀ wọn sí ọ̀nà mọ́ fayatamakkan min ifsad aqaidihim wa dalalatihim wallahu mutimmu nurahu walaw kariha al-kafirun ó gbìyànjú láti paná àwọn àfa ó gbìyànjú láti paná ẹ̀sìn ọlọ́run fúnra ẹ̀ ní ọgbà fún sẹ́ẹ̀rì bí àfa wa Abu Shama ti sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àfa lọ́sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ kọ́dà wọn bí àfa wa léèrè àfa wa Qadi al-Bakillani wọn bí léèrè òun nínú tíra ètò tá à ń pè ní Kashful Asrar wa Atikil Asrar ó ṣàlàyé wọn pátápátá nígbà tí wọ́n sọ̀rọ̀ wọn parí ó ní hum qawmun ìjọ kan ni wọn yudhiruna rafda wọn ń pera wọn ní ṣíà wa yubtinuna al-kufra al-mahdo àmọ́ kèfèrí sámú ni wọn ń pera wọn ṣíà ní kèfèrí sámú ni wọn bí àfa wa Ibn Taymiyyah wọn bí léèrè pẹ̀tọ̀ kí ló mọ̀ nípa àwọn fámìlì yìí Ibn Taymiyyah ni fa innahum àwọn fámìlì yẹn min afsakin nas nínú pé yẹn ọ̀yà jàǹdùkú la yé jàǹdùkú ńlá ni wọn wa min akfari nas pé yẹn ọ̀yà kèfèrí la yé kèfèrí gidi ni wọn wa anna man shahida lahum bil imani wa taqwa gbogbo ẹni tó bá pè wọ́n mùmínì tó ní wọ́n bẹ̀rù Ọlọ́run aw bi suhbat aw bi sihati nasab àbí tó gbà pé bí wọ́n ti ń pera wọn lọ́mọ Fatima ọmọ Fatima ni wọ́n tó tọ́ shahida lahum bima la ya'lam ìtọ́ sọ̀n kọ̀mọ́ sheikh wa káyà pé wala takif ma laysa laka bihi ilmun inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula sẹ́ẹ̀rì gbogbo àwọn afa ibi wọn fẹnu kò sínú lérí ọ̀rọ̀ àwọn fámìlì yìí wọ́n láwọn fámìlì yìí wọ́n wá dé Masari wọ́n wọ Egypt ní 362 ni wọ́n dé Egypt nígbà nam lẹ́yìn hijira anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wọ Egypt 362 nígbà wọ́n wá débẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣèjọba wọ́n ń darí àwọn èèyàn fafatahu babal ihtifalat ibẹ̀ wọ́n ti ṣílẹ̀kùn eríṣiríṣi ayẹyẹ Masari làwọn fámìlì tá à ń ròyìn wọn bọ̀ yìí ni wọ́n ti wá ṣílẹ̀kùn oríṣiríṣi ayẹyẹ alibidiyya kèsì kan ni wọ́n sí ayẹyẹ tí wọ́n sí pọ̀ alibidiyya táwọn ayẹyẹ yìí já ayẹyẹ bidia ata innahum yatafiluna bi ayadil majusi wan nasara kódà bí wọ́n bá yẹyẹ dé báwọn olóòṣà bá fẹ́ ṣayẹyẹ wọ́n bá wọn dá sí bí kìrìsìtẹ́nì ó ṣayẹyẹ wọ́n bá wọn dá sí bí wọ́n bá sọdún náà wọ́n jọ ṣe náà ni ṣùgbọ́n sá wọ́n ti wá palẹ̀mọ́ ìyà tó kúnná fún gbogbo àfa tó bá fi lè sọ fún wọn pé ntẹ̀ ń ṣe yóò dá o ìyà tó kúnná àwọn Banu Ubayd tí wọ́n ń pera wọn ní Fatimiyun wọ́n ti palẹ̀mọ́ ìyà yẹn kalẹ̀ débi pé àfa kan wọ́n ń pè àfa wọn ní Abubakar An-Nabilisi njọ́ tó lọ bá wọn tó sọ fún wọn pé ẹ̀yin tẹ́ jó lórí wa yìí àwọn ayẹyẹ tẹ́ sílẹ̀ yìí kò sínú Islam ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má bẹ̀sìn jẹ́ wọ́n sì kí wọ́n sì ní kọ́ máa lọ wọ́n dúpẹ́ fún ó sì kó ń bẹ̀ tán wọ́n sì yan àwọn èèyàn pé ẹ máa ń tẹ́ bá wa ṣe fún ẹ lọ lè mú ọ̀bẹ ẹ bá wa hó gbogbo awọ ara rẹ̀ láàyè bí wọ́n ti pa fáwọn yẹn nìyẹn ẹ dákun ẹni tó sòdodo kan tí wọ́n pa bá wọn kí làwọn afáàyè kó ṣe ó di kí wọ́n ṣe sùúrù bí àwọn ẹbí yìí ti rí nu nínú ayẹyẹ tí wọ́n wá sí àwọn ni wọ́n wá sí ayẹyẹ eríṣiríṣi mọ̀lúdì
tànẹ́bì nìkan là ń pariwo ni ayẹyẹ tí wọ́n sì pọ̀ wọ́n ṣayẹyẹ mòlúdì tànẹ́bì ó di méní wọ́n sì tàásánì ó di méjì wọ́n sì tòséènì ó di mẹ́ta wọ́n sì mòlúdì Fatima ó di mẹ́rin wọ́n sì mòlúdì àlífà tí máa mẹ́mbẹ̀bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó di márùn mòlúdì márùn wọ́n ń ṣe lọ́dún wọ́n ṣe tànẹ́bì wọ́n ṣe tàlí wọ́n ṣe ti Fatima wọ́n ṣe tàásánì wọ́n ṣe tòséènì wọ́n ṣe ti àlífà tí mẹ́mbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó jẹ́ mẹ́fà mòlúdì mẹ́fà wọ́n sí lẹ́yìn mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n tún wá ń bá wọn sọdún kírísímàsì lẹ́yìn odi méje wọ́n tún wá bá wọn sọdún January gbogbo ọdún pátá làwọn ẹbí yìí ń ṣe àwọn àfẹ́sìn ṣiṣẹ́ títí ni wọ́n fi rí pakù kan tó wá lágbára tá à ń sọ ọ̀rọ̀ rẹ̀ lónìí yìí wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni àwọn míín náà sì ń bẹ tí ọ̀sán táwọn eléyìí dálẹ̀ tí wọ́n tún ń ṣe lọ di òní tá à ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń bá lọ bẹ́ẹ̀ wọ́n padà ní àlífà kan ní Masari tó gbìyànjú tó panẹ́ àlífà yẹn orúkọ rẹ̀ ń jẹ́ Al-Afdal ibn Amirul Juyush nígbà tó ń lọ tán àlífà mi tún dé wọ́n ń pè wọ́n ní Al-Khalifatul Amiru bi ahkamillah òun tún jí mòlúdi padà Masari ó tún jí padà látìgbà tí lè yìí ti wá jí kọ̀ wá kú mọ́ tó fi wá dòní ìtàn àkọ́kọ́ nù ìtàn méjì ni mo ìtàn kejì yìí sọ òun ní sókè torí àsìkò torí ibi tá à ń lọ sí jìnnà wọ́n nígbà tí mòlúdi ó bẹ̀rẹ̀ ọba kan tí ń jẹ́ Al-Mudhifir wọ́n a máa pè ní Erbil Al-Mudhifir ọba lòun náà wọ́n lòun ní àwọn kan kó jọ tí a wá lọ bá pé ìwọ ọba Al-Mudhifir dákun a rí i pé àwọn Nasara wọ́n ń ṣe ọdún Anabi Isa alayhi salatu wa salam àwa náà fẹ́ máa sọdún bí Anabi wa Muhammad ìyẹn wá sọ fún wa pé ntẹ́ gbé wá yìí o ọba lèmi o onímọ̀ ní ẹ̀yin bẹ́ẹ̀ bá rí pé dáhùn bọ́lọ̀ ń bá bí yín lọ́wọ́ sí yín bá yín ṣe tẹ́ ẹ bá rí pé ẹ lẹ́sìn tẹ́ fọ́n wájú ọlọ́run ẹ má jẹ́ àṣẹ wọ́n dẹ̀ sọ fún pé dáadáa ni àwọn fi ń gbógun ànábì ga ni bí ọba yẹn ti bẹ̀rẹ̀ sí bá wọn ṣe nu tí ọba wa bá wọn ṣe yóò wá náwó yóò há nǹkan tí ẹ bá lọ wo tíra àfa wa Ibn Kathir tẹ́rìjàmà rẹ̀ tó ń gbà tí tẹ́rìjàmà àfa yìí ó ní ahadul ajiwadi wa sadatil kubara nínú pé èèyàn náwó láyé ọ̀kan ni ọba yìí jẹ́ wal muluk amjad ọba tó sì nítumọ̀ ní lahu atharun hasana ó sì ní erípa tó dáa wakana yamal almolida sharif yìí sì máa ṣe mòlúdi anabi fi rabi'il awwal ní rabi'il awwal wa yahtafilu bihi ihtifalan ahila yóò náwó sí rẹpẹtẹ wakana ma dhalika shahaman shuja'an fatikan batalan akilan aliman adilan rahimahullah wa akrama mathwahu wọn lè yan re ni ó lè náwó ọlákin ńṣedéédé kò ní í dógun kọ́sá padà kọlọ̀nba wa kẹ́ Ibnu Kathir lóró yẹn báyìí o pẹ́nire ni wọ́n lóhùn gangan lọ́dá mòlúdi rẹ̀ bí ẹ bá tún lọ wo ìtàn rẹ̀ nígbà tí àfa wa Alimamu Dàbí ti ń sọ̀tàn ọba yìí nígbà tí ń kí ti ń sọ̀rọ̀ rẹ̀ ti sọ̀rọ̀ lọ ó ní wàkánà sunniyan ó lọ sì jẹ́ èèyàn tí ń lo manhaju Ahlus-Sunnah wal Jama'ah ẹ rí i pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwọn tó mú tàn yìí wá wọ́n fi ń yé wa pé nítorí dá mòlúdi lẹ̀ gan kì í sàwọn tá a wú yẹn àwọn Ahlus-Sunnah gangan ló dá tọrọba yìí gangan náà ara àwọn Ahlus-Sunnah ni nígbà tí conclusion lè rí ìtàn méjèèjì kí làbáyọ rí ìtàn méjèèjì nígbà tí a gbé tàn kínní síwájú tá a wo ọdún ṣẹlẹ̀ tiẹ̀ tó ṣẹlẹ̀ tá a gbé tàn kejì síwájú tá a wò gbà tó ṣẹlẹ̀ a rí i pé 100 ọdún méjì ń bẹ láàrin wọn tàwọn Fatimiyyu náà bẹ̀rẹ̀ ní 362 ní tàwọn Fatimiyyu náà bẹ̀rẹ̀ àwọn Shia yìí bẹ̀rẹ̀ tiwọn àwọn Ubaidu bẹ̀rẹ̀ tiwọn tí àáfàá yìí lẹ́yìn 100 ọdún márùn tànàbí 100 ọdún márùn tànàbí lọ tí wọ́n gbẹ́nulẹ̀ 100 ọdún ẹlẹ́ẹ̀kẹfà lòun bẹ̀rẹ̀ tiẹ̀ ẹ dákun ta lọ́kọ́ bẹ̀rẹ̀ ta lọ́sẹ̀yìn bẹ̀rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ ni àwọn onítà àkọ́kọ́ ni èyí ò ní ó fi yé wa pé ìpìlẹ̀ ìmọ̀ sàwọn mòlúdì wọ̀nyí àwọn ọ̀tá ẹ̀sìn ló fi lélẹ̀ àwọn ọ̀tá ẹ̀sìn àwọn eléyìí tó burú ju ṣíà lọ màjúsí kèfèrí tọ́wọ́ àfi ṣíà bo ojú àwọn ni wọ́n dá mòlúdì sílẹ̀ wọ́n wá dá lẹ́nu ni nígbà tí n ka tírà lórí kinní yìí tí mo rí pé ìtàn yìí gan burú àfa kan náà àwọn tó ní mòlúdì dá
ó sì ní kí ló ṣẹlẹ̀ nǹkan burú kò túmọ̀ pé rere ò ní jáde ńbẹ ó ní ṣe bí àwọn Yahudi àwọn ni wọ́n sàn gba àwẹ̀ Àṣúrà ńgbà nábì rí pọ́dà kọ̀gbá ni kí la ẹ̀tọ́ wọ́n làwọn Yahudi lọ́la Àṣúrà anábì sì di gbé dáadáa ni anábì náà nígbà ó ní kí mùsùlùmí máa sẹ́yìn máa pẹ́rù làákàyún nísìn èyí náà ni ó fi yé wa pé bí kèfèrí ti lè wọ́ dálẹ̀ tó á padà nínú àfẹ́sìn tí ó sọ pé kèfèrí lè dálẹ̀ o àmọ́ bó ti rí yìí dáadáa ni tọ́ba rí bẹ́ẹ̀ àwọn àwòrán àfẹ́sìn ẹ dákun tí a bá ń dákọ pé àfẹ́sìn wọ́n fẹ́ ká máa lákèsí wọn yéé ṣe àwọn èèyàn lásán àwọn onímímọ̀ tí wọ́n ṣiṣẹ́ tọ́ ìmọ̀ tí wọ́n wá bẹ̀rù Ọlọ́run tọ́wọ́ jásípé ń tó kílíà sí wọn nínú ọ̀rọ̀ yẹn ni wọ́n ń sọ àwọn lèmi ń sọ o mi ì sọ àwọn àfọ oníbẹ̀ẹ́nu nífẹ̀ẹ́nu mi ì sì sọ àwọn àfọ àti màá wọn ò tó nǹkan tí n bá bẹ̀rẹ̀ sí dákọ̀ àwọn àfọ yẹn ẹ ẹ́ di pé wọ́n yìí ṣe àfọ tó fúyẹ́ àwọn àfọ tá à ń ka tíra àwọn dòní tá à ń pè láàfọ àwa dòní ń bẹ́ nu wọn tó ní kẹfẹ́ yìí ló wú dálẹ̀ ń ẹ fi yìí ń lẹ̀ ná àmì léyìí tí wọ́n dálẹ̀ yìí o dáadáa ni ó yà á máa ṣe nínú àwọn àfọ tó wú bẹ́ẹ̀ òun ni àfọ àwa Abul Khattab Umar al-Kalbi òun la kọ́kọ́ àfẹ́sìn tọkọ ṣe tírà lérí pé mọ̀lúdi o dáadáa ní ẹja máa ṣe tírà tó ṣe ń jọ náà ó ní al-mawl ó ní taqriru al-mawlidi nabawi al-sharif ìfi mọ̀lúdi lọ́lẹ̀ káfi lọ́lẹ̀ kó di ntá máa ṣe àfa náà ló ṣe tẹ́ bá wá katarijá máa fa yẹn gbogbo àwọn tó kọ́ tán pa àfa yẹn ẹnìkan ò ṣe èsì pélé yẹn búrí ẹnìrè gbogbo wọn pè àmọ́ làákàyè rẹ̀ ń bi mọ̀lúdi ntọ́sọ́nu bẹ́ẹ̀ la fa wa Ibn al-Hajj al-Maliki masi abi Maliki ló ń wa òun náà fún rẹ̀ ó ṣe tírà tá à ń pè ní al-Madkhal ala amali al-Mawlid ó pẹ́ tọ̀ ọ̀nà wo làá gbà ṣe mọ́lúdì tí ó fi dáa ó ṣe tírà lórí ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ tó pọ̀ gan nígbà tí ń sọ̀rọ̀ lọ ó ní fanduri rahimanallahu wa iyyak ẹ jẹ́ àwò ọlọ́nkọ́kẹ́yìn kọ́kẹ́mi náà ma hasallahu ta'ala bihi adashara sharif ọlá yìí má pọ̀tọ́lọ́ ń ṣe fóṣù tá a wà yìí wa yawmal ithnain ìjọ mọ́ndé tí wọ́n bí ànábì yọ ọ́lá ni allah tara abẹ́yìn orí ni anna sawma hadha al-yawm àwẹ̀tá ànábì ní a máa gbà fi fadlun adhim ọ̀lànlá ni li annahu sallallahu alayhi wa sallam ulida fihi torí pé ní oṣù ni wọ́n bí ànábì wa muhammad fàlà hadha bá ànábì tí ní a máa gbà àwẹ̀ yìí tí wọ́n bí ànábì ní oṣù yìí yambagi idha dahala hadha sharul karim bí oṣù yìí bá fi lè wọlé an yukarrama a kúnṣù yìí lè wa yu'azzama a gbẹtóbi wa yuhtarama a fún lọ́wọ́ alayhi tirama layiqa bihi ọ̀wọ̀ tọ́tọ́ sí sẹ́yìn ma pé ibi tí ń pèpè lọ níbi ká ṣe mọ̀lúdì ọ̀padà lámọ́lẹ̀ o níbi ọwọ́ ẹ̀yìn tí ì láǹfààní àti kárí bẹ́ẹ̀ nínú àwọn àfa wa pàfàràmà mọ̀lúdì mí ní lè ka ogun ẹ̀ tán àfa wa àgbà tọkọ Ìmáàmù Nawawi ń kéwú àfa wa tá ń pè ní àfa wa Abu Shama òun là àfa Ìmáàmù Nawawi nígbà tó ń fẹ́ sọ̀rọ̀ ó ní wàmín asan mabtuda ó ní nùtọ́ dáa jù tí wọ́n dálẹ̀ fi zamanina lásìkò tá a wà yìí nùtọ́ dáa jù àmọ́ wọ́n dálẹ̀ ni o lásìkò tá a wà yìí ma yufalu kullu amin fil yawmil muwafiq li mawlidihi òun ní náwó tí wọ́n máa ń ṣe ní déédéé ọjọ́ tí wọ́n bí anabi wa Muhammad mina sadaqat tí wọ́n ń ṣe sàrà wal ma'ruf wọ́n ń ṣe náwó wa idharu zina wọ́n ń sọ̀sọ́ wa sururi wọ́n ń dunnú fa inna dhalika mush'irun bi mahabbatihi sallallahu alayhi wa sallam èyí ni ó fi yé wa pé afẹ́ràn nabi wa ta'dhimihi a sì gbà nabi ga fi qalbi fa'ili dhalika lọ́kàn ẹni tí ń ṣe yẹn wa shukran lillah ẹni tí ń ṣe mọ̀lúdì yìí ń dúpẹ́ fọlọ́hún ala man manna bihi min ijadi rasuli alladhi arsala rahmatan lil alamin nítorí pọ́sọ́lá lérí wa ọ̀rọ̀ ànábì wa ànábì yẹn wá jẹ́kẹ́ fún gbogbo ayé ẹ rí i pé ìmáàmù Nawawi ìmáàmù wa Abu Shama tọ́jú àfa wa ìmáàmù Nawawi tọ́jú àfa ìmáàmù Nawawi pẹ̀lú bó ti sọ̀rọ̀ yìí ó ní mọ̀lúdì ṣe kínní ọlọ́dà kọ́dà àfa wa àgbà tá a lè kọ́ yẹn dànù Ibn Hajar al-Asqalani ẹ rí i pé mọ̀lúdì àlọ́ náà wí ó ní kò sí láì fi mi ká ṣe mọ̀lúdì Ibn Hajar al-Asqalani wọ́n bi léèrè nígbà wọ́n sì bi léèrè wọ́n bi sheikh léèrè sheikh sì fèsì pé asilu amalili mawlidi bid'a rí pilẹ̀ mọ̀lúdì bídíà ni ọlọ́dà dálẹ̀ ni ó ní lam tunqal an ahadin mina salafi salih
ẹnìkan nínú àwọn ẹni rẹ̀ tó ṣáájú tó jẹ́ ní àná wọn ò gbọ́ kó ṣe mọ̀lúdì rí minal quruni thalatha al-mufaddala lọ́gọ́rùn ọdún mẹ́ta tá nàbí ròyìn kóhun lọ́dà jù wat-tabi'ina wat-tabi'i tabi'in tabi'in ò ṣe tabi'in ò ṣe walakinnaha ma'a dhalika ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ náà ó ní ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ náà qad ishtamalat ala mahasina dáadáa wà ń bẹ wadidiha aburú náà wà ń bẹ faman taharra fi amaliha almahasina watajannaba diddaha kana bid'atan hasana wa illa fala ó ní ṣùgbọ́n tó bá lè gbìyànjú tó lè ṣe dáadáa bẹ́ẹ̀ tó wá jìnnà sábúrú bẹ́ẹ̀ bídíà tó dáa ló ṣe o tí ó bá fi lè ṣe bẹ́ẹ̀ bídíà abú ló ṣe ẹ̀ẹ́dẹ̀gẹ́ bó ti sọ̀rọ̀ yìí kò lòdì sí káwọn kan ó ṣe pẹ̀lú ọ̀nà tó ń gbà rí i pọ́ dáa Ibn Hajar lòdì sí káwọn kan ó ṣe mọ̀lúdì pẹ̀lú ọ̀nà tí Ibn Hajar al-Asqalani gbà rí i pé ọ̀nà yẹn dáa láti fi ṣe bẹ́ẹ̀ náà ni ìmáàmù wa Jalaluddin Sayuti ó fara mọ́ mọ̀lúdì ìmáàmù wa al-Hafidh Abul Khair as-Sakhawi ó fara mọ́ mọ̀lúdì wọ́n ti ẹ̀ bí léèrè òun náà fèsì ó ní ò ṣe láyà nẹ́bí àwọn sábẹ́ ò ṣe ó ní ṣùgbọ́n àwọn mùsùlùmí ayé gbogbo wọn ni wọ́n ń ṣe ó ní wàá máa sọdún yìí wọ́n sì máa ń náwó sí i ó lọ sí ní tọ́ dánú wọ́n ń ṣe sàárà ń bẹ̀ ó ní kò sábúrú níbi ká ṣe ṣebí kàkà Kùránì kí wọ́n ka mẹ́díù ṣebí tá a fẹ́ ṣe ń bẹ̀ nẹ́nu kò jù bẹ́ẹ̀ lọ ìmáàmù Sakhawi lọ sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìmáàmù Shahabuddin Ahmadul Qastalani nínú àgbàfà aládìsí ni òun náà sọ ó ní farahimallahu murhan ọlọ́run bá ń ṣe dáadáa fẹ́kùnrin kan ìtàkàdà layali sari molidihi tó mú ọjọ́ bíi ànábì àyàdà tí ń sọdún bẹ́ẹ̀ lọ́gbà fáwọn èèyàn ọlọ́run bá ń ṣe dáadáa fọlú ẹ̀ liyakuna ashadda illatin ala man fi qalbihi maradun wa ihya kẹ́ni wọn mójútó mọ́lú dáadáa torí àwọn tí dọ̀tí wà lẹ́mìí wọn kọ́ máa jẹgba fún wọn àwọn tó ní wọn má ṣe ní tó ń wí wọn o ṣé wò ó ní torí àwọn tí dọ̀tí wà lẹ́mìí wọn káwọn tí ọba ṣe ó múra sí kí wọ́n máa ṣe dáadáa afawa al-Hadrami ash-Shafi'i al-Hadrami ash-Shafi'i ńgbà tó ń fẹ́ sọ̀rọ̀ ó nà farama mazhabi Shafi'i ló wà ó ní fahakikum bi yawmin kana fi wujudil Mustafa an yutakhadha ida ó ní kò sí ntọ́ da tó péjọ wọn bí ànábì ká máa sọdún ká máa sènáwó mbẹ kò sí ntọ́ da tó wa khalikum bi waqtin asfarati fi igurratu an yuqada tali'an sa'ida àsìkò tí malẹ̀ ànábì yọ wáyé kí ló burú bí ká máa sènáwó ká máa jó ká máa yọ̀ mbẹ fattaqullaha ibadallah ẹ̀yin bẹ̀rù Ọlọ́hun sẹ́yìn pàǹtó ní olùdí ọ̀dá ní wọ́nu bí aha kásìn nǹkan tó ká tó wọn ní kọ̀dá ẹ bẹ̀rù Ọlọ́hun ẹ̀yin fattaqullaha ibadallah wadiru awakiba dunub ẹ bẹ̀rù gbẹ̀yìn ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣẹ̀ yìí ẹ bẹ̀rù gbẹ̀yìn ẹ̀ṣẹ̀ ni watakarrabu ila Allahi bi ta'dhimi shani hadal mawlud ẹ súnmọ́ Ọlọ́hun kẹ́ gbé mọ̀lúdì yìí lárugẹ ẹ súnmọ́ Ọlọ́hun kẹ́ gbé lárugẹ warifu hurmatahu inda allamil ghuyub ó yẹ kẹ́ mọ ọ̀wọ̀ tí mọ̀lúdì ní lọ́dọ̀ Ọlọ́hun ó yẹ kẹ́ iná mọ̀ kẹ́ mọ̀lúdì yìí ọlọ́wọ̀ lọ́dọ̀ Ọlọ́hun dhalika wa man yu'addimu sha'ira Allahi fa innaha min bàbá tó fà á yà parí ẹ̀ pé tí yẹn bá ń gbé nǹkan mèremère Ọlọ́run lárugẹ ìbẹ̀rù Ọlọ́run bẹ ní ọkàn rẹ̀ ni tí ń jásí pé ní tí ò ṣe mọ̀lúdì gbẹ́gẹ́ bí bàbá wa yìí ti ń sọ̀rọ̀ o kò sí bẹ̀rù Ọlọ́run ní ẹ̀mí rẹ̀ pẹ̀lú tí bàbá wa yìí sọ. àwọn ọ̀rọ̀ ni mo kó wá yìí tí àwọn àfa sọ lórí pé mọ̀lúdì ń kọ́ dáadáa ni kódà ẹni tí ò ṣe wọ́n tó ní kọ́ bẹ̀rù Ọlọ́run ẹ̀ rí pé àwọn àfa tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn gan ń sọ lábẹ́ bẹ̀rù Ọlọ́run ni wọ́n gbà pé dáadáa ni tọ́ ọ bá ṣe tọ́ gbẹ̀san bẹ̀ àwọn náà sì fi rinlẹ̀ pé wọ́n dálẹ̀ ní o àmọ́ dáadáa ni aládàálẹ̀ ni ṣùgbọ́n dáadáa ni bí wọ́n ti ń sọ lọ́dọ̀ wọn ẹja wa bọ́ sí tọ́pìkì ẹlẹ́kẹta àwọn àfáàwò gan lónìí mọ̀lúdì kò kúnná lẹ́yìn kò kúnná kò tiẹ̀ sínú ẹ̀sìn kọ́dà tó o bá ṣe gan o tún lè jìyà lórí ẹ̀ àwọn àfáàwò lọ sọ bẹ́ẹ̀ àfáà tí mo kọ síbí ń lọ bíi 24 àwọn àfáà tí mo kọ síbí náà 12 làwọn ọmọ kankan bíi mélòó ń bẹ ni eléyìí 24 ni wọn kà bí 6 àbí 7 ń bẹ yìí sì mú tàwọn tó yẹjú ń bẹ mo tiẹ̀ fẹ́ mú tàwọn kan torí bá a bá ń sọ̀rọ̀ nísìn ẹlòmíì ò nílá káyì yọ láwọn yẹn ọ̀tá àwọn kan ni wọ́n bẹ́ẹ̀yàn bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ máa jára wọn tó bá jòdodo ọ̀rọ̀ mímọ̀ yìí máa jára wọn tó bá jòdodo bí onímọ̀ bá sọ̀rọ̀ níbi táyé parí sí tó onímọ̀ bá sọ̀rọ̀ níbi táyé ti bẹ̀rẹ̀ tó ẹ gbọ́dọ̀ ní ọ̀kan kan náà wọ́n sọ ìmọ̀ ka àwọn àfa tó sọ pé mọ̀lúdì ńkọ́ bídíà ni kò sí dáa kọ́dà bí yẹn bá tún ṣe yóò jìyà lórí ẹ̀
mo fẹ́ ka àwọn afa àtọ́sọ náà àwọn afa àwàtọ́sọ afa àwàtájùdín alifakihani tọ́wọ́ amasi abi maliki ẹ jẹ́ sáré sọ́ntọ́sọ ó ní la alamu li hadal mawlidi aslam fi kitabin wala sunnah mọlúdi tẹ́ ń pariwo yìí èmi ò rí di fún inú tírà Ọlọ́run kò ní pilẹ̀ inú sunna nabi kò ní pilẹ̀ wala yunqalu amaluhu an ahadi.